bẹ́ẹ̀. àmọ́ lọ́dọ̀ tiwa bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìkíyà tiwa ọ̀pọ̀ ẹni ó jẹ́ sàlàfíà ni ó wí pé ọ̀kan nínú àwọn èṣù kan tún lọ wò eléyìí ò sí nínú ta'alim Islam. eléyìí wọn ò sí nínú táwa kọ́ àbí tí ìsìlámù kọ́ wa. ẹni ó lọ yìí ọmọ ìyá wa ni. ọmọ ìyá wa ló lọ yìí. bí alùsùn náà ń sàlàfíà bá ń wí pé ọmọ ìyá àwọn ló lọ bó làwọn wì léyìí tọ́já sí wípé irun tó ṣẹlẹ̀ yìí. inú ntí ó tún jẹ́ ìbànújẹ́ fún Baba Lágége ni. nínú tó tún jẹ́ ìbànújẹ́ fún Baba Lágége ni. kò sí bó ṣe léwu kí Àfà Lukman ó sọ̀rọ̀ kan ó tako ẹnìkan kí ẹni wọn máa bínú sí tó kódà kí ó tako ẹ̀yin tẹ́ ẹ bí lérí àkídà kan ẹ ní bínú sí débi kí irú tó ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ sí. bá a bá sì sọ̀rọ̀ kan nínú ẹni tí Àfà Lukman máa tako jù mọ́ wa. inú ẹni tí Àfà Lukman máa tako jù náà ni bàbá wa gbàtà ṣe wà. so bó ti wá rí un. ni. ṣé wàá débi ikú ni. bá a bá wádọ̀ yín wá kí lónìí kò túmọ̀ wípé n tó ṣe yín ń dùn mọ́ wa. kò túmọ̀ sí pé n tó ṣe yín dùn mọ́ wa. kò sì túmọ̀ pé kó bà wá nínú jẹ́. wíwá tá a wá yóò túmọ̀ wípé inú wa bàjẹ́ lérí n tó ṣe yín. wíwá tá a wá yóò wá túmọ̀ pé inú wa bàjẹ́ sí n tó ṣe yín. èèyàn lè wá kí yín tí ó sì kú omi bẹ́ẹ̀ tí ó sọ pé Ọlọ́run mú. èèyàn lè wá kí yín tí ó sì kúrò dájọ́ ní Ọlọ́run mú. àmọ́ bẹ́ẹ̀ bá wá kí yín lérí n tó ṣẹlẹ̀ sí yín yìí. tó torí wípé Àfà Lukman ti ń jẹ́ ọmọ tí tó kù yìí tó torí wípé ojú ọ̀nà kan náà kọ́ la wà àkídà kan náà àkídà wa ó sípa àkídà kan náà ni o bọ̀ wá gbọ́ yí rẹ̀ sípa láàrin ara wa tó wá torí rẹ̀ tó fi wá ní tó ṣe yìí pé Ọlọ́run mú un lọ ta ni ó mú òun. bẹ́ẹ̀ bá torí wípé ọmọ ayé tó sílẹ̀ tọ́lọ́run lọ yìí àbá wa gbà Sheikh Lukman nítorí wípé àkídà wa ó sípa ara wọn tí wọ́n torí ẹ̀ máa sọ Ọlọ́run mú ẹ̀yìn ta ni ó mú òun náà. so èèyàn gbọ́dọ̀ torí irú èyí hùn kọ́ wá yọ ẹni tó kú àbí kọ́ yọ ẹ̀yin tẹ́ ń jẹ́ bàbá rẹ̀. èèyàn gbọ́dọ̀ torí irú èyí ni máa yọ ẹni ó kú àbí kọ́ wá yọ ẹ̀yin tẹ́ ń jẹ́ bàbá rẹ̀. ń gbọ́dọ̀ pé wàtílẹ̀ kazabil leiza lastu fiha ní awahadi. nígbà tó já sí pé ojú ọ̀nà ká kúrò láyé ká wọ sàárè yìí kí sẹ́yìn kan náà ní ó kú bẹ́ẹ̀ bóun ti kú náà làwọn náà kú njọ́ kan. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí Àfà Lukman sọ kalẹ̀ ní lásọ̀ ákérò lásà sígbà tí ó kú yìí ọ̀rọ̀ wípé Ọlọ́run ti fi kíní yẹn hàn nípa àsìkò ti tó ni ló fi sọ̀rọ̀ wípé kí ẹni tí ó kú ní 30 years àbí 40 kẹwàá ní ọfọjọ́ ọlọ́jọ́ lọ sọ yẹn pé dédé èjì rẹ̀ náà ni ó sọ kalẹ̀ ni kò tí ì bá wọn tó fi dákọ̀ àwọn Ìmáàmù Nawawi àtàwọn tó rí bẹ́ẹ̀ so èyí wọn jẹ́ àmà wípé bí ọba ní jẹ́ tẹ́wọ́gbà fún lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ò ní fi hàn kalẹ̀ pẹ̀lẹ́ tí ó ti nípalẹ̀ mọ́ kalẹ̀ fún ó ní ìsèjìdáàdù kalẹ̀ fún lílọ tó lọ. wọ́n ní ìpalẹ̀ mọ́ kalẹ̀ fún lílọ tí wọ́n lọ yìí èyí wọn ló fa ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ní kòpẹ́kòpẹ́ kọ́dà òkú ọ̀tún la tí wọ́n jáde kúrò láyé wọ́n tún ṣe alukọ̀ tí wọ́n sì sọ̀rọ̀ dáadáa níbẹ̀. so èyí wọn náà tó. kábàá dúpẹ́. kábàá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. tí ẹnu ni. tí wọ́n nù ni. kó wọ́n máa ń tí ó gbẹ̀yìn ta rẹ̀. so atukiyin lẹ́ẹ̀kan sí. o. hadisi tí Tirmidhi gbà wá tí Albani tó sọ haha rẹ̀ tó ní wípé idha mata waladul abdi tẹ́rù kan tó jẹ́ ọmọ ẹrú wa kan bá kú bí Àfà Lukman ti kú yìí. bí ọmọ ẹrú wa kan bá kú tó jẹ́ bí àbá wa. yaqulu Allahu lil malaika. Ọlọ́run bó máa sọ fún àwọn màláíkà. pé qad badtum ruha abdi. wípé ẹ ti gba ẹ̀mí ẹrú mi. fa yaquluna na'am. gbogbo àwọn màláíkà ló máa sọ pé bẹ́ẹ̀ ni àgbà ń tó tọ̀. wọ́n ní kọ̀bádí tó ń samarata fuadihi èso ẹ̀mí bàbá rẹ̀ lẹ́jáun ntí bàbá rẹ̀ ó fi ṣe fáàrí tí fi ń ṣe fáàrí òun lẹ́jà gbàrà rẹ̀. ìdùnnú ọkàn bàbá ẹ̀ èso ọkàn rẹ̀ fáàrí ọkàn bàbá rẹ̀ lẹ́jà gbà lójijì. wọ́n ní bẹ́ẹ̀ ni. àwọn màláíkà tó dá Ọlọ́run lóhùn pé bẹ́ẹ̀ ni. Ọlọ́run wà ní ẹlọ́lé wọn. Ọlọ́run wà ní ẹlọ́lé wa. Madha qala abudi. kí ni bàbá rẹ̀ tó jẹ́ ẹrú tèmi náà kí ni wí bẹ́ẹ̀ ṣe gba èso lára ẹ̀. ẹ lọ bàbá rẹ̀ wò. ẹ lọ wò ó kí ni tí ń jáde lẹ́nu ẹ̀. fayaqulu hamidaka wastarja. àwọn màláíkà wà dé bẹ́ẹ̀ a sì mọ̀ pé wọ́n ti débi náà. bàbá lọ jíṣẹ́ fọlọ́run ọba nítorí màá fi jíṣẹ́ fọlọ́run ní wípé abá ẹrú rẹ̀ ti ń dúpẹ́ ni o kódà yìí tún ṣe ìsìnkì báàrù. wastarja ń ṣe inna lillahi wa inna ilayhi raji'un. kódà yìí tún ṣe ìṣẹ́rí padà yìí tún ṣe inna lillahi wa inna ilayhi raji'un. fayaqulu Allahu subhanahu wa ta'ala. Ọlọ́run ọbọ̀ máa wá sọ ọba àlẹ́kì ọlá ọba tó la rẹ̀ ga. ibnu lahu baytan fil janna. ẹ máa bá a ma ilé tó ní agbára kalẹ̀ ju gbogbo létà ń kọ́ láyé yìí lọ kalẹ̀ bá lè jẹ́ náà. fún ẹni ó kú yẹ. fún ẹni tó kú wọn. fasammuhu baytal amd. ẹ wá sọ ilé náà ní ilé ọpẹ́. rawahu Tirmidhi wa sahahahu Sheikh Al-Albani. Tirmidhi ló gbà wá Sheikh Al-Albani àwọn ni wọ́n tún àdìsí náà ṣe. àdìsí mi ń bi Sahih Bukhari ní báàbù janaiz ìsìn bẹ́ẹ̀ bí Muslim ní báàbù fadail
tí ànábì ńjọ́ tí Ibrahim ọmọ ànábì kú tá ànábì tó jókòó táwọn yẹn wá kí ànábì ní innal ayna tadma wal qalba yahsun. ànábì wa máa sọ wípé gbogbo àwọn ojú mi tá ń rí yìí ojú mi ń da omi kódà ìbànújẹ́ gan bá ọkàn mi bí mo ti wà yìí. pé òun ọ̀wá ní òun máa sọ ẹni tí ó máa yọ Ọlọ́run nínú lérí ìbànújẹ́ tó bá wọn yìí òun ò ní sì sọ sọ́lọ́run la. ó ní ìmọ̀ wa sọ ní tí ìmọ̀ wí lẹ́yìn tó já sí pé yóò jẹ́ ní tí ó mọ̀ yọ Ọlọ́run ọba nínú nítorí ipò tí mo wà yìí kí n bá àmọ́ sì sọ sọ́lọ́run la. ànábì wa ń sọ wípé wa inna bifirakika ya Ibrahim lamahsunun. ànábì wa ń sọ wípé àmọ́ ká má tara wa ká sì má purọ́ o ìwọ Ibrahim àbò ti fi wálẹ̀ sáyé yìí wàláhì inú gbogbo wa ń bàjẹ́ o. ó jẹ́ àmà wípé kò sí àkídà kan tó lè wípé kí èèyàn má banújẹ́ lérí ikú ọmọ. ó já mọ̀ pé kò sí àkídà kankan àtẹ̀yítà wa gbámú àtẹ̀yítà àwọn míì náà gbámú tí ó máa sọ fún wa wípé kò sí kẹ́yìn má banújẹ́ lérí ikú ọmọ. a máa gbọ́dọ̀ sọ tí ó bí Ọlọ́run nínú. a máa gbọ́dọ̀ sọ tí ó bí Ọlọ́run ọba nínú. bàbá wa ẹni ó kú yìí ọmọ yín ni. ẹni ó kú yìí ọmọ yín ni kọ́dà èrè ni kọ́dà ìlú yìí ni. àfa wa ni. onímọ̀ àgbà ni. onímọ̀ àgbà ni. ẹni Ọlọ́run sì ni. ẹni Ọlọ́run ni. àmọ́ ojú ọ̀nà tí ọmọ yín wà yàtọ̀ ojú ọ̀nà tẹ́yìn wa. àmọ́ ojú ọ̀nà tó máa yín wà ó yàtọ̀ sí èyí tẹ́yìn bàbá rẹ̀ gẹ́wà. ok àkídà ti àfa Lukman yàtọ̀ fún àkídà tẹ́yìn tẹ́yìn. àkídà tàbá wa Lukman ó yàtọ̀ sí ẹ̀yin tẹ́ bí wọn. ó yàtọ̀ sí. ó yàtọ̀ síra wọn. kò sí bó ṣe léwu kí àfa Lukman ọ sọ̀rọ̀ kan ó tako ẹnìkan kí ẹni wọn máa bínú sí tó kódà kí ó tako ẹ̀yin tẹ́ bí lérí àkídà kan ní bínú sí débi kí irú tó ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ sí. kò sí bí àfa wa Lukman ń ṣe léwu tako ẹnìkan kódà kó tako ẹ̀yin náà kò wá síbẹ̀ ṣe lè máa bínú sí tó tínú yóò wá dùn débi wípé kí irú tó ṣẹlẹ̀ sí. kódà bẹ́ẹ̀ ni àtọ̀ mo kọ́ lọ́mọ. kódà kẹ́ni mo kọ́ lọ́mọ. mo ṣe gbá mo kọ́ lọ́mọ. mo ṣe gbá mo ṣàwó. bàbá yìí kọ́ mọ̀. bàbá yìí kọ́ mọ̀ ọ̀rẹ́ rí ahọ́n lásán ni. ọ̀rẹ́ rí ahọ́n ni. ọ̀rẹ́ rí ahọ́n ni. bàbá tó lóun kọ́ yẹn lọ́mọ wọ́n sì rí ọmọ wọ́n sì ní kò lè sọ̀rọ̀ mọ́ bàbá ìsàdé mú aṣọ ìsìn lọ. bàbá tó lóun kọ́ yẹn lọ́mọ wọ́n sì sọ pé ọmọ náà ó yẹ kọ́dà kò lè sọ̀rọ̀ mọ́ ń bẹ lọ́sibítù ó sì sáré mú fìlà ó mú ro ìsìn lọ. sọkọnu. sọkọ ọlọ́mọ nu. wàlẹ́ alkuwa. wàlẹ́ alkuwa. afa Lukman. afa wa Lukman Abu Sufyan. laysa haqqan liwalidihi. gbogbo àkídà wọn tí wọ́n bá lè wù kí wọ́n gbẹ́sẹ̀ lé ńgbà wọn wà láláyè. aqulu hadha wallahu shahid. bàbá àgbátáyé ṣe ń fi gbogbo ẹnu sọ kọ́dọ̀ Ọlọ́run gẹ́sì ń jẹ́rìí sí pé wọ́n èsẹ́ ni tí í ṣe bàbá. ìyàtọ̀ ń bẹ láàrin ikhtilaf. ìyàtọ̀ ń bẹ láàrin kí ẹnu yapa ara wọn. ikhtilafu ilmi. kí mímọ̀ ó ṣe kó yapa ara wọn kó ṣe para wọn. bayna alwalidi wa waladihi. àti kí ọmọ àti bàbá náà yapa ara wọn. kò sábúrú ń bì yín o. kò sì sábúrú mẹ́. àmọ́ òkú. àmọ́ kẹ́yìn ó máa ṣe bàbá kó máa ṣẹ̀yà. afa Lukumanu bọ́ ń bẹ̀ fún bàbá tó bí. àfa wa Lukumanu bọ́ ń bẹ̀ fún bàbá tó bí wọn. gẹ́gẹ́ bí n tí mo gbọ́ ní àná. gẹ́gẹ́ bí n tí bàbá wa Àgbátáyé ṣe gbọ́ lánàá. wípé ẹ̀tọ́ tí wọ́n ń ṣe. pé ẹ̀tọ́ tí wọ́n ń ṣe. tó máa ń ṣe fún bàbá. tó máa ń ṣe fún bàbá. wọ́n ní a máa ṣe. wọ́n a máa ṣe. kílẹ̀ pé. tọ̀. ẹ̀yin náà gbọ́ láàárọ̀ yìí. ẹ̀tọ́ tó máa ń ṣe fún bàbá. ẹ̀tọ́ tó máa ń ṣe fún bàbá wọ́n a máa ṣe fún bàbá wọn. èyí tí wọ́n sì ṣe fún fámìlì. èyí tá sì máa ṣe fún fámìlì. tó bá kan tó kan fámìlì. tó bá kan tó kan fámìlì látọwọ́ wọn. kọ̀kọ́ fámìlì débi wípé kò ní í ṣe ẹ̀tọ́ tó bá yẹ kó ṣe fún wa àkídà nìkan ló yàtọ̀ síra wọn. àkídà nìkan ló yàtọ̀ kò débi wípé kí wọ́n wá kọ mọ̀lẹ́bí tì kí wọ́n kọ bàbá kí wọ́n kọ gbogbo àwọn ará àtẹ̀bí tì. èyí ò náà. èyí ò nìkan náà. ó tó kéèyàn ọ̀ràn kan wípé ṣàhádà ó tó kéèyàn ọ̀ràn kan wípé ẹni tí ọ bọ́ nínú òkúkú wàlídé ni. ó jẹ́ kéèyàn ó mọ̀ wípé àfa wa Abu Sufyan wọ́n bọ́ nínú kí a fi ìròyìn àṣẹyàṣẹ bàbá ròyìn wọn. àmọ́ kò sí bẹ́yàn ti lè wo ṣe tó. àmọ́ kò sí bẹ́yàn ti lè wo ṣe tó. kò lè bọ́ ní pé kí wọ́n má tọrọ magfira fún. kò lè bọ́ kò sì lè ga ju kí wọ́n má tọrọ magfira fún. Ànábì fi sọ pé in kana muhsina fasidi fi ihsanihi fa in kana musiha fatajawaz anhu. ká máa tọrọ wípé tó bá jásí pé èèyàn rẹ̀ náà ní tẹ́lẹ̀ Ọlọ́run bá wa lékún léèyàn rẹ̀. wa huffa'u birrahma wal magfira. Ọlọ́run bá wa fi ìkẹ́ àti àforíjì kó bá fi bò dàrú. ọmọọsà sí bẹ́ẹ̀. ọlọmọsà bá ṣe bẹ́ẹ̀. àwa tá a wáyì. nígbà tí àfa Lukumanu yẹn ń bẹ. ìgbà tí àfa Lukumanu yìí ń bẹ. àwa tá a wáyì. a lè pàdé kájọ jòkó nbì kan náà. a lè pàdé kájọ jòkó nbì kan náà. kò sí ní tí ó gbé wa jọ jòkó. kò sí ní tí ó gbé wa jọ jòkó. àbí tí dọ̀rú rí bá dé. àyàfi bí dọ̀rú rí bá dé. tó bá sì dé inú kó wọn ó dìde fáwa àbí káwọn ó dìde fún. bí dọ̀rú rí bẹ́ẹ̀ bá sì dé nínú kóhun ó dìde àbí káwa sì dìde. ọ̀kan ní ó ṣẹlẹ̀ nínú méjèèjì. pé ìníjòkó táwọn oní sufi. ìníjòkó táwọn sufi. àwọn ní àníjòkó táwọn sáláfí. àwọn ní àníjòkó táwọn sáláfí. bá a bá sì sọ̀rọ̀ kan. inú ẹni tí àfa Lukumanu máa takò jù mọ́ wa. inú ẹni tí àfa Lukumanu máa takò jù náà ni bàbá Àgbátáyé ṣe wà. so bó ti wá rí un. bó ti wá rí ni. ṣé wàá débi ikú ni. ṣé wàá débi káníyàn kú kínú yìí ó máa wá dùn kó wá ní ìní débẹ̀ kì í débi ikú. ó ti sọ gbólóhùn kan. wọ́n ti sọ gbólóhùn kan.
ó ti sọ gbólóhùn kan. wọ́n ti sọ gbólóhùn kan. ó fi ṣe tẹ́búríà. wọ́n fi bọ́ ira wọn, wọ́n fi ṣe ìbọn pábọ́sẹ̀. fún ẹni tí ó wí pé nígbà tí ó mọ ara rẹ̀ kíní kan tó ń rán sí lọ́pa. fún ẹnìkan tó máa sọ pé nígbà tí ó mọ ara rẹ̀ ìgbà tẹnu rẹ̀ pọ̀ ìgbà tí fìlẹ́ńgẹ́ rẹ̀ pọ̀ ní tí mo rán sí ló pa. iná ló pa. iná ló pa. ó ti sọ gbólóhùn wípé Ọlọ́run ẹ̀ ń tanra yín ni. ẹ̀ ń tanra yín ni. kò sẹ́ni tí pààyàn àfọlọ́hún. kò sẹ́ni tí pààyàn àfọlọ́hún. ó tún gba oúntọ̀ ń lẹ̀. ó tún gbóǹtọ̀ ń lẹ̀. inú ọ̀rọ̀ àsọgbọnu tí ó sọ. nínú ọ̀rọ̀ àsọgbọnu tí ó sọ. ó tún ṣàánú ẹni bẹ́ẹ̀. ó tún ṣàánú ẹni bẹ́ẹ̀ pé má rò pé wọ́n ló pa. wọ́kọ̀. kìtàbà mú àjálẹ̀. kìtàbà mú àjálẹ̀. ó ti wà lákọọ́lẹ̀ ni. kọtil lamatal maktul. àbí ló já máa wí pé gbogbo ẹ̀dá tó sọ pé òun lòun pa má sọ pé wọ́n ló pa bó o bá ṣe sùúrù tó o pa ni àsìkò tó o fẹ́ pa òun náà ó ti fẹ́ kú tẹ́lẹ̀ náà ni. wíwá tá a wá sí yàyín. wíwá tá a wá yìí. láti wá kí ala wasala. ala wasala. ala aleykum salam. baba wa gbalajo balu. ala wasala ala wasala ala wasala. ala wasala nìkó. ala wasala. ala wasala. ala wasala. aki baba wa gbalajo balu. aki baba wa gbalajo balu. naam ẹ ṣé baba. so wíwá tá a wá kí baba. wíwá tá a wá kí baba wa yìí. àwa kí. àwa kí. pẹ̀lú niyabatan an maulana mudirul markaz. lẹ́yìn máa rọ́pò bàbá wa Gbàlágége tòní bàbá wa mudirul markaz. lẹ́yìn tí alájọ wa ó lè márùn wá lánàá tèmi àtàlùfáà wa náà Rashidi tá a rí bi tẹ̀lé wọn wá. tí bàbá wa gbólé márùn wá lánàá tí ọmọ bàbá Lágége àti bàbá wa gbà mudirul markaz Haruna Rashid. tá a rí bi tẹ̀lé wọn wá. láwọn náà jọ bàbá Lágége. láwọn náà jẹ́ ọmọ bàbá Lágége. ẹ jẹ́ bàbá Lágége. àwa kí ọmọ bàbá Lágége. àwa kí ọmọ bàbá Lágége. àwa kí ọmọ bàbá Lágége. àgbà. so àwa san gbèsè tànà tó yẹ káwọ wá pẹ̀lú bàbá wọn lè márùn. àwa san gbèsè tànà tó yẹ káwọ wá pẹ̀lú bàbá wa gbólé márùn. léyìí tó já sí wípé irun tó ṣẹlẹ̀ yìí. léyìí tó já sí pé irun tó ṣẹlẹ̀ yìí. inú ntí ó tún jẹ́ ìbànújẹ́ fún bàbá Lágége ni. nínú tó tún jẹ́ ìbànújẹ́ fún bàbá Lágége ni. inú ẹ̀ ni. nínú ẹ̀ ni. inú ẹ̀ ni. nínú ẹ̀ ni. léyìí tó mọ̀ pé kọ́dà bàbá wọn lè márùn ó tún padà wá bí wọ́n bá padà wáyà yín lónìí wọ́n tún padà wá ní ọ̀la. léyìí tó dára lójú pé bàbá wa gbólé márùn bí wọ́n bá padà wáyà yín lónìí wọ́n á sì wá lọ́la. so gbólóhùn tí mo sọ yìí. gbólóhùn tí bàbá Gbàtà yìí ṣe sọ yìí. òun náà ni ó jẹ́ àmọ̀ pé bàbá Lágége ti rí nu kò sí ẹnìkan nú àwọn tí wọ́n ń takò wọ́n lórí nǹkan kan tó bá jẹ́ ọ̀rọ̀ fíkíwò àbọ̀rọ̀ masala àbí nǹkan kan tí nǹkan kan ó ṣe tínú bàbá yẹn ó dùn. kò sẹ́ni kankan tí ń takò bàbá Lágége nínú ọ̀rọ̀ fíkíwò àbí masala kan tó jẹ́ ti ṣẹ̀ríà bí nǹkan kan bá ṣe àbọ̀kú ni kò sẹ́yìn tínú bàbá Lágége máa ń dùn sí mẹ́ẹ̀. nígbà tó bá ní gbogbo ẹni wọn bá takò lórí ojú ọ̀nà mímọ́ tí nǹkan bá ṣe tínú rẹ̀ dùn nígbà wọn bá kú tán yóò wá di pé wọn nìkan lọ́wọ́ àjòkó ọmọ wa wí kéwú òní rẹ̀ nìkan tí ó jà o òní rẹ̀ nìkan tí ó pé bẹ́ẹ̀ ni òní rẹ̀ nìkan tí ó pé báyìí ni. tí o sẹ́ni kankan tí ó tó máa takò ọmọ yóò wá di pé wọn náà nìkan ló máa da wí. àfa àtiwa yìí ṣe bẹ́ẹ̀. bàbá àgbà Lágége tòní èsè bẹ́ẹ̀. àmọ́ lọ́dọ̀ tiwa bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìkí àtiwa bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìkí àtiwa. ọ̀pọ̀ ẹni ó jẹ́ sàlàfíà ni ó wí pé ọ̀kan nínú àwọn èṣù kan tún lọ wò. gbogbo tó jẹ́ sàlàfíà ni wọ́n jáde immediately níjọ́ náà kọ́dà àwọn ètí ìgbókùnlẹ̀ tí wọ́n ti máa jáde pé ọ̀kan nínú àwọn èṣù ti lọ wò. eléyìí ò sí nínú ta'alimil Islam. eléyìí wọn ò sí nínú táwa kọ́ àbí tí ìsìlámù kọ́ wa. ẹni ó lọ yìí ọmọ ìyá wa ni. ọmọ ìyá wa ló lọ yìí. bí alùsùn náà ń sàlàfíà bá ń wí pé ọmọ ìyá àwọn ló lọ bóòlà wò wì. bí alùsùn náà bí sàlàfíà kan bá ń sọ wípé ọmọ ìyá àwọn ló lọ bóòlà wò wì. ọmọ ìyá wa ọmọ ìyá wa iná ló lọ ọlọ́run bá wa kẹ́ wọn. ọlọ́run bá wa kẹ́ wọn. ní parí kí bàbá wa tó ibi ẹ̀bà tó darí ẹ̀ sí. àmọ́ kí n ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kékeré kan. ẹni ọ̀rọ̀ bá ń dùn àyífọ̀rọ̀ lọ. ẹ sì má bínú sí mi. ẹ dákun ẹ sì má bínú. ní orí social media. a rí i pé wọ́n ń gba owó kan. jẹ́bẹ̀ náà kọ́ fún wọ́n ti gba owó débi 20 million. wọ́n ti gba owó débi 20 million. fún Alfa Lukman. fún àbáwá Lukman. Abu Sufyan. ẹni tí ń gba ni Alfa oníyàwó mẹ́ta kọ́. Alfa oníyàwó mẹ́ta. àbáwá gbóyàwó mẹ́ta. bọ̀tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ọlọ lórí kìnìún yẹn tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ń sọ̀sọ́kúsọ wí nǹkan kò sí aburú kan bẹ́ẹ̀. kò sí aburú kankan bí bá ti ń gbà wọn. torí pé ẹni tí ó sọ wípé bó wọn ti lè máa gba owó fún àwọn ìyàwó rẹ̀ bó wọn ti lè máa gba owó fún nǹkan kan ṣé wọ́n ní ipa kan tó fẹ́ kú lérí àwọn ọmọ tó fi kalẹ̀ àti ẹ̀ àti ìyàwó ẹ̀. ìyàwó nípa kan tó fẹ́ kó nípa àwọn mọ̀lẹ́bí ẹ̀ especially ìyàwó àtọmọ tó fi ilẹ̀. bẹ́ẹ̀ láàrin àwọn tí ó mú scholarship wá fún wọn. bẹ́ẹ̀ lára àwọn tí ó mú scholarship wá. lára àwọn tí ó ní àwọn ṣe nǹkan báyìí. lára àwọn tí ó láwọn ṣe nǹkan báyìí. látara ipa tí Alfa Lukman náà kó. látara ipa tí àbáwá Lukman náà kó. so kí oníkálukú ọ ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tí ó bá máa sọ jáde lẹ́yìn òkú tó kú Ànábì ní udhkuru mahazina mautakum. Ànábì ní gbogbo dáadáa táwọn òkú yìí bá gbélé ayé wọn sí. gbogbo bí tó bá kù sí ẹ̀ka nù kúrò mbẹ́ Ọlọ́run nìkan ló lè dájọ́ ẹ̀. Ọlọ́run kó wọlé Ànábì Muhammad. Ọlọ́run kó wọlé Ànábì Muhammad. gbogbo àwọn tó dáwó ni. gbogbo àwọn tó dáwó ni. Ọlọ́run kó san wọ́n lẹ́san. Ọlọ́run kó san wọ́n lẹ́san olóore. àwọn tó dìde táwọn náà ń pè àwọn fẹ́ máa ṣe nǹkan báyìí tí wọ́n ń gbà. àwọn tó dìde páwọn náà fẹ́ máa ṣe nǹkan báyìí. tí wọ́n dẹ̀ ń sọ pẹ̀lú àmánà. tí wọ́n ò mú nǹkan kan bẹ́ẹ̀. tí wọ́n
wọ́n àdá àmánà yẹn tí wọ́n pé àmánà náà tó pé Ọlọ́run kó san wọ́n náà lẹ́san Olúwa mọ́sá àbáwá san wọ́n lẹ́san Ọlọ́run ẹni Ọlọ́run 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 ẹni ọlọ́run ká tó pé Allahumma ká tó sọ pé Allahumma اغفر له اغفر له وارحمه وارحمه اللهم اللهم اغفر له اغفر له وارحمه وارحمه اللهم اغفر له وارحمه gbogbo àwọn tó bá sírí gbogbo àwọn tó bá sírí àfa Lukmanu ní èkó ń bẹ lẹ́pẹ́ bẹ́ẹ̀ Lukmanu lẹ́kọ̀ọ́ lẹ́pẹ́ Ọlọ́run kó san wọ́n lẹ́san Olúwa olóore san wọ́n lẹ́san olóore kó san gbogbo ikhwa náà lẹ́san Ọlọ́run kó san gbogbo àwọn ọmọ ìyá wa náà kó san lẹ́san gbogbo wa náà lẹ́san gbogbo olóore àwọn ọmọ ìyá wọn nọ́ọ̀sì náà ṣe wá lẹ́san kó gbà wá náà lẹ́rú Ọlọ́run mọ́sá gbà wá náà lẹ́rú kó tẹ́wọ́ gbà wá náà kó tẹ́wọ́ gbà wá náà wala subhana rabbika Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin.